ẹ̀kọ́ tí ó kàn nínú ẹ̀kọ́ èdè Yorùbá wa ni àkànlò èdè. Kí ni ohun tí à ń pè ní àkànlò èdè? Àkànlò èdè jẹ́ ọ̀nà tí àwọn Yorùbá máa ń gbà sọ ọ̀rọ̀ àṣírí láàrin ara wọn. Ẹni tí kò bá mọ ìtumọ̀ àkànlò èdè lè má gbọ́ ìtumọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ yé. Èyí ló fà á tó fi jẹ́ pé kò sí ẹni tí ó lè fọwọ́ sọ̀yà pé gbogbo ìtumọ̀ àkànlò èdè ni òun mọ̀, nítorí pé àkànlò èdè pọ̀. Àpẹẹrẹ, tí a bá sọ pé fi ẹnu kọ, ìtumọ̀ èrèfé rẹ̀ ni kí ènìyàn fi ẹnu gbá igi tàbí fi ẹnu gbá òkúta. Ṣùgbọ́n ìtumọ̀ ìjìnlẹ̀ ti Yorùbá ó ní hu ìwà tí kò dáa sí ẹni tí ó ju ẹni lọ. Bákan náà, dọ́kọ délé dánímọ́, ìtumọ̀ èrèfé rẹ̀ hùwà àgbèrè délé dánímọ́. Ṣùgbọ́n ìtumọ̀ ìjìnlẹ̀ rẹ̀ ní ti Yorùbá ó ní dé òpin àṣejù. Bákan náà, tí a bá sọ pé gbégunu, ìtumọ̀ pé gbé ìgunu kó, ìtumọ̀ rẹ̀ ni pé ènìyàn gọ̀. Tí wọ́n bá ní ènìyàn gbégunu, ó túmọ̀ sí pé ènìyàn gọ̀. Bákan náà ni a tún ní kàìnkàìn abẹ́ ẹni, ìyẹn túmọ̀ sí pé kàìnkàìn abẹ́ ẹni. Ìtumọ̀ ìjìnlẹ̀ rẹ̀ ó ní ọ̀tá tí ó ń ṣe bí ọ̀rẹ́. Díẹ̀ nínú àwọn àkànlò èdè tí a ní fún ẹ̀kọ́ ti yìí nìyí.